Ẹ ká sọ o gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ní gbogbo bíkíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ tẹni ọmọ ológo. Ọmọ Yorùbá wọ́n ló ń bó àwọn láńdẹ́ẹ̀dì. N tí mo tún mú wá fún yín tí mo fẹ́ kẹ́ ra wò mo kàn ra fẹ́ dá bí by play fún yín ni. Mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀yin tí ẹ sì ń pariwo pé wọ́n Nàìjíríà lẹ fẹ́ kú sí. Inú wọ́n Nàìjíríà yẹn lẹ fẹ́ wà. Gbọ́rọ̀ tí Shettima sọ. Tí wọ́n náà bá gbọ́n tí Shettima wí ó ṣeé ṣe kó o mọ ìtumọ̀ tí mò ń sọ. Mo gbàgbé kí ló kan Shettima pẹ̀lú ọ̀rọ̀ security. Shettima kọ́ ni president now. Shettima kọ́ ni ló yẹ kó máa pàṣẹ ẹ̀dẹ̀ lẹ́fẹ́ kí Tinubu wọlé ẹni kẹ́ ìdìbò ọmọ ẹni ìṣèdí bẹ́bẹ̀ kẹ́ ẹ̀ sí sọmọ ẹni torí pé Yorùbá ẹbí ń pa Yorùbá kẹ́ ẹ̀dẹ̀ jẹ́ ká torí pé ẹ fẹ́ kí Yorùbá jẹ president ẹ̀yin ò wo nǹkan tó wà lẹ́yìn president yín mo fẹ́ kó gbọ́rọ̀ tí Shettima wí mo fẹ́. I've been in the theater of conflict for 18 years. I will lead the troops. My principal is an economic wizard who transformed Lagos into the third largest economy in Africa. He will concentrate on the economy. By God's grace, I will handle the security arm. Not only handle the security arm, I will lead the troops to battle across the length and breadth of this country. I've been in the theater ọmọ Yorùbá so ti gbọ́ I will lead. Ó ṣe mí pé mo dá mi lójú pé o ti gbọ́ fídíò yẹn mo dẹ̀ rí pé wọ́n náà ti gbọ́ dáadáa ó dẹ̀ ti mọ nǹkan tó wí nínú ẹ̀ ó lò máa handle security kí Tinubu handle Èkó fún economic Èkó nìkan ní gbogbo state ta ní nílẹ̀ Yorùbá gbogbo state tó máa wà ní Nàìjíríà so ìwọ tó jọ ọmọ Yíbò tó sì ń follow Peter Obi tó lẹ́yìn ilẹ̀ fẹ́ kí Tinubu wọlé ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ ẹ̀ sì ń sọ ilé ta ní pé kẹjẹ́ ká lọ mo sọ tèmi fún yín sẹ́ni tí ojú yín bá rí wá tójú yín rí lọ́wọ́ yìí ẹ máa gbowó kẹ́ ẹ máa jó Tinubu lẹ́yìn lẹ fẹ́ dìbò fún ṣé yóò mọ̀ pé Shettima ló wà lẹ́yìn Tinubu àwọn náà ti sọ fún yín pé àwọn máa bá yín mú látòkè títí dé bottom top to bottom bàbá bottom tó kọ́ síta ọkọ́ top to bottom lẹ́ẹ̀kejì náà tó rẹ́ o Yorùbá jí lójú oorun ẹ Shettima ti sọ nísì pé o máa handle security Shettima kọ́ ni commissioner of police Shettima kọ́ ni AIG assistant police officer òun kọ́ ni chief of army staff kò sí sí sójà kò sí sí army kò sí sí ọlọ́pàá vice president ló fẹ́ jẹ́ ó ti ní òun máa handle security so that àwọn Boko Haram tán kó wọlé wọ́n á lè gba ilẹ̀ yín ogun Afghanistan yẹn bọ́n ṣe gbà á lè ṣẹlẹ̀ ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ ní Afghanistan lọ́wọ́lọ́wọ́ ẹ lọ wo wàhálà tó ṣẹlẹ̀ ní Afghanistan lọ́wọ́lọ́wọ́ Afghanistan ní so ti di kòlófó ìyà ń jẹ àwọn èèyàn wọn torí à ń pariwo fún yín nísìn ẹ̀ ń tìtorí àtijẹ àti mu yín àtẹnujẹ ṣé wọ́n yín náà ṣáà ti gbọ́n tó wí ọmọ ológo sọ tiẹ̀ ẹ wò ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel yìí Tenny ọmọ ológo Empress ẹ bá mi subscribe sí kẹ̀dẹ̀ bá mi share program kẹ̀dẹ̀ bá mi love ẹ̀ thank you so much bye.